Ẹ káàárọ̀. Mo kí gbogbo àwa mùsùlùmí káàkiri gbogbo àgbáyé. Mo kí gbogbo àwa kìrìsìtẹ́nì káàkiri gbogbo àgbáyé. Mo kí gbogbo àwa oníṣẹ̀ṣe káàkiri gbogbo àgbáyé wípé a kú oṣù tuntun. Òní la mú oṣù kejìlá. Ó ń kú gẹ̀rẹ́gẹ̀rẹ́. Ìparí oṣù yìí sí èyí tí ń bọ̀ láàmú ọdún tuntun. Àwa bẹ̀ Ọlọ́run bàlá nínú títóbi rẹ̀ kó jẹ́ kí ojú gbogbo wa kó rí oṣù yìí, kó rí ìparí rẹ̀, ká wá rí ọdún tuntun. Àmín àṣẹ. Ká wá fi àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, ẹ̀mí gígùn pẹ̀lú ọrọ̀ ká fi lò ilé ayé yìí. Àmín àṣẹ. Mo kí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹgẹ kẹta. Mo kí kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. Kí ìlú Ògbómọ̀ṣọ́ kó tòrò kó tún túbà jù báyìí lọ, ká sì ọpẹ́ lẹ́nu. Kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ lọ́kànrin kése, káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn àtàlàáfíà fún bàbá wa. Àmín àṣẹ. Bó ṣe fọ́nrán yìí láti fi tún àwọn ọ̀rọ̀ kan, àwọn àhesọ ọ̀rọ̀ kan tí àwọn èèyàn burúkú tí wọ́n ń gbé jáde nípa Ògbómọ̀ṣọ́, nípa àpèrè Ṣọ̀ún, nípa àwọn mùsùlùmí. Òun dẹ̀ ni wípé ṣé ẹ rí, ẹ má jẹ́ ká tanra wa o. Ẹ má jẹ́ ká tanra wa. Bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹgẹ kẹta. Àlàáfíà ni wọ́n ń wá. Gbogbo ọ̀nà ni wọ́n fi ń wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, pàápàá jùlọ Ọ̀yọ́ state, káàkiri gbogbo Nàìjíríà. Ṣé wàá rí gbọ́nmi sí omi òtó tó ń wáyé láti gun Lìmámù Àgbà Yunus Taliat? Òun là bẹ̀, òun là rọ̀. Ẹ rí i pé sẹ́yìn ó láwọn ìgbésẹ̀ tí àwọn ọmọ rẹ̀ gbé, ó láwọn ìgbésẹ̀ tó náà gbé lórí wípé bílù ṣe ń hó wùtùwùtù tí ìlú ń dàrú bí ti ń dàrú lọ́hùn. Ẹ̀bẹ̀ lónìí, ẹ̀bẹ̀ lọ́la, débi wípé bàbá àṣàlẹ̀ rẹ̀ gan Alhaji Mansuru Bàbéjìdé, àwọn gan náà ti jáde tí wọ́n ń bẹ Ṣọ̀ún pé bá wa bẹ̀bẹ̀, èyí tí tó ń bẹ gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé ní tí wọ́n lè ṣe fóun lásìkò tá a wáyé tó lè múnú tó ń dun ní o, ni wípé wọ́n dákẹ́ ebú, wọ́n dákẹ́ wàhálà. Gbogbo ẹnikẹ́ni tí bá wá ń bú wọn, tí wọ́n bá wọn fa wàhálà, kán má dá lóhùn o. Ẹ wo àárín yẹn. Ẹ rí i pé ó ní kí wọ́n dákẹ́ ebú, kí wọ́n dákẹ́ wàhálà, kí wọ́n dákẹ́ gbogbo ẹ̀. Ṣùgbọ́n ẹni tí bá wá ń bú wọn, kó má dá wọn lóhùn. Àwọn wo gangan ní ń da ìlú rú? Ẹ wo àárín yẹn. Ṣùgbọ́n a fi ń dá gbogbo àgbáyé lójú, mo fi hàn wá wípé bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ìgbà ni wọ́n ń lé àlàáfíà. Gbogbo ìgbà ni wọ́n ń gbàdúrà wípé kí àlàáfíà kó jọba nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀. Kì í ṣe ìlú Ògbómọ̀ṣọ́ nìkan o, gbogbo Ọ̀yọ́ state, pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Dẹ̀mó sì fi hàn wá wípé bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ wọn ò gbé lẹ́yìn ẹ̀sìn kan. Wọn ò gbé ẹ̀sìn kan lójú, ká pé bọ́yá wípé ẹ̀sìn kìrìsìtẹ́nì wọn gbé lójú o, àbí ẹ̀sìn mùsùlùmí wọn gbé lójú, gẹ́gẹ́ bí àwọn alákatakítí ọmọlẹ́yìn Yunusa tí ń pariwo wípé bàbá wa fẹ́ fi ààyè tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí yẹn tí ẹnìkan fẹ́ joyè, tẹni kó tún ṣọ́ọ̀bù kọ́ síbẹ̀ pé ilé Ifá wọn fẹ́ kọ́ bẹ́ẹ̀, ilé òòṣà wọn fẹ́ kọ́ bẹ́ẹ̀. Ẹ rí i pé gbogbo àhesọ ni. Ó já àwọn ọ̀rọ̀ tó ti ń já rìnrìn lẹ́yìn. Bọ́ mo fẹ́ kí bàbá gan wọ́n bá wa sọ̀rọ̀. Ẹ dẹ̀ rí wípé mo tún fi ń hàn yín, mo tún fi ń dá yín lójú wípé àwọn mùsùlùmí tẹ̀yìn ń pariwo wípé wọ́n wà lẹ́yìn Yunusa rẹpẹtẹ o. Gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ pátápátá pẹ̀yìn Yunusa wọn wà. Èmi ò bá yín jà yẹn o. Èmi ò bá yín jà yẹn. Ṣùgbọ́n èmi fi ń dá yín lójú wípé ẹnu ọ̀wọ́ àwọn tẹ̀ ń rí mọ́ṣáláṣí náà ni jàmá rẹ̀. Ẹnu àwọn tẹ̀ ń rí mọ́ṣáláṣí yẹn pẹ̀lú rẹ̀, iná ìjàmá rẹ̀. Ṣé gbogbo àwọn yìí wá l'Ògbómọ̀ṣọ́? Ní tí mò ń sọ bóyá gbọ́dọ̀ mi yé dáadáa o. Àwọn tẹ́ ẹ jọ ń rí papọ̀ yẹn pẹ̀lú rẹ̀, àwọn jàmá rẹ̀ náà nù ojú wa ń lọ. Ṣé àwa fi gbogbo population yẹn wé gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá? So àwọn tó wà lẹ́yìn bàbá tó jẹ́ mùsùlùmí 1 million àwọn tó wà lẹ́yìn Lìmámù Àgbà Yunus Taliat. Ọ̀pọ̀lọpọ̀ lẹ rí wọn lórí íńtánẹ́ẹ̀tì.
ọ̀pọ̀lọpọ̀ ní ògórí íńtánẹ́ẹ̀tì, ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ fọ́ntótó lórí íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí Ìmáàmù àgbà Yunus Saliat àtàwọn ọmọ rẹ̀ ṣe ń pariwo káàkiri tí wọ́n ń ṣe fídíò ní ṣe fídíò lọ́hùn kọ́ máa fi hàn wípé àwọn pọ̀ rẹpẹtẹ kí gbogbo mùsùlùmí l'Ògbómọ̀ṣọ́ tàgbègbè rẹ̀ ńlọ wà lẹ́yìn rẹ̀. Èmi ò kí ò léèyàn lẹ́yìn ò léèyàn, ṣùgbọ́n àmì ìdánilójú wà wípé tá a bá pín sí 100%, àwọn tó tò sẹ́yìn rò tó 5%, kò tó 5% o. Ẹ rí i pé ní àáfàá kan bóyá láti Ìbàdàn ní fi ń gbà níyànjú wípé èlò wọn ń kọ́ mọ́sálásí gan, èlò wọn ń ralẹ̀, èlò wọn ń kọ́ mọ́sálásí tó lè lọ ralẹ̀ kọ́ mọ́sálásí tiẹ̀. So àwọn tí ń rí tó rí di òótọ́ ṣùgbọ́n tí wọn ò lè sọ fún un pàtó wípé jẹ̀bi ni ló ń jà, ìwọ ló ń dà lúrú. Ntọ́ wàá fi dẹ́kun wà jẹ̀bi yìí tó fi dẹ́kun wípé à ń dà lúrú yìí. Bí mọ́sálásí bá pé méjì tó pé mẹ́ta, ìlú ń kún sí ni, ìlú ń pọ̀ sí ni. Fi mọ́sálásí wọn sílẹ̀ fún wọn. Àwọn tó ti rí àrídájú bọ̀ tí wọn ò lè sọ fún ní gbólóhùn straight wípé jẹ̀bi ló ń jà. Èlò wọn ń ralẹ̀, èlò wọn ń kọ́ mọ́sálásí gan, kí ló bí gbólóhùn yẹn jáde? Àwọn tó lárò jinlẹ̀ tí wọ́n ti wo gbogbo tí ń lọ, tí wọ́n ti wo gbogbo fídíò rẹ̀, tí wọ́n ti ṣèwádìí lábẹ́lẹ̀, tí wọ́n ti rí wípé ìjẹ̀bi lárákùnrin yìí ń jà, ìyẹn Ìmáàmù àgbà Yunus Saliat. Fòye wọn lẹ̀ fún wọn, lọ ralẹ̀ kọ́ mọ́sálásí tiẹ̀, lọ kọ́ mọ́sálásí. Gbọ́ bá ralẹ̀ tó kọ́ mọ́sálásí tiẹ̀ kọ́ ẹnìkan ò lè mú ọ, ìlú ń tóbi sí ni. Táwa kàn rí ń bẹ̀ ni wípé tọ ìlànà tẹ́sìn Islam bá tí ó fi kalẹ̀, tí rin ìrìn rẹ lọ́nà tálàáfíà àlàáfíà ó fi jọba nínú ìlú. Kí mọ́sálásí ó pé gbẹ̀rún nínú ìlú, ẹ̀sìn ń tóbi sí, ìlú ń tóbi sí ni, ìlú ń fàyè sí ni. Kì í ṣe ń tó jẹ́ ìbànújẹ́ fún ìlú, ìdùnnú ni. Ṣùgbọ́n mọ́sálásí yìí tọ́tọ́ wà ń bẹ̀ yẹn tó jẹ́ pé ọ̀nà èrú ni ló fi débẹ̀. Táwọn gbogbo à ń pariwo pé fi bíbí rẹ̀ hàn, fi bíbí rẹ̀ tó ò lè fi hàn, ó ti hàn dájú sákàǹsì pé ò lè fi hàn. So gbogbo àwọn àtàmọ̀ tọkàn ṣe yẹn ṣe àtàmọ̀ gbogbo ẹ̀. So tó ti dáa jùlọ ní pé okú ní mọ́sálásí yẹn kúrò níbẹ̀, jẹ́ kúrò bẹ́ẹ̀ wọ́ọ́rọ́wọ́ kọ́dẹ̀ yí ọ́. Ẹjọ́ tó ló gbé kóòtù yọ kó ń bẹ̀ wọ bàbá ọ̀lẹ́jọ́ kankan. Òun fa ẹ̀mí kó lè pẹ́ ń bẹ̀ yẹn, òun fa agùn ni. Bó ti wá lé òkè irọ́ kọ sáré tó ọjọ́ kan ṣoṣo báyìí ńlò tó máa bá. Wọ́n wàá jẹ́ kí òótọ́ bárọ̀ rẹ tó fi kó áńgárà rẹ tó fi kúrò níbẹ̀ yẹn. Tó bá ti wá kúrò níbẹ̀ yẹn tó lọ kọ́ mọ́sálásí tiẹ̀, bó sì kọ́ kó pọ̀ dandan, mi ò ní ọ̀pọ̀ndà, mi ò ní dandan ọkọ̀, mi ò ní dandan ọmọ kọ̀. Ṣùgbọ́n ẹni tí ń gbọ́ mọ́ràn, ó ní tí bàbá ń rí, àáfàá yẹn ó ní tí wọ́n rí, ó sì ní tí wọ́n rò. Ó sì ní àwọn ìwádìí táwọn náà ó ti ṣe tí ó ti rí àwọn òkodoro ọ̀rọ̀. Ẹ̀wà rí yẹn. Lẹ́yìn ibi tó tún sọ dé pé Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder, ìlú oṣù tuntun la mú yìí. Pẹ̀lú ògo t'Ọlọ́run Ọba, pẹ̀lú ògo títóbi Ànábì Muhammad sallallahu alaihi wasallam, pẹ̀lú títóbi Jesus Christ, pẹ̀lú títóbi Ọ̀rúnmìlà. Ògbómọ̀ṣọ́ ò ní wà lórí gunpowder àtàgbègbè rẹ̀, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Ọlọ́run ní jẹ́ arógun, Ọlọ́run ní jẹ́ kárí wàhálà, Ọlọ́run ní jẹ́ kárí fìtínà. Èmi ò wá fi hàn yín tí mo fẹ́ fi fídíò kan hàn yín, tí ń fi hàn yín wípé èèyàn pétére mùsùlùmí àti ẹlẹgbẹ́ mú mùsùlùmí, àwọn táòtù ńlọ wà lẹ́yìn rẹ̀. Àwọn pétére báyìí ló wà lẹ́yìn rẹ̀. Ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n jẹ́ mùsùlùmí gidi ní Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, ẹ̀yin bàbá wa sọ ni wọ́n wà. Mo fẹ́ káwọn gan fẹnu ara wọn sọ fún yín. Mo sì fẹ́ káwọn àáfàá náà sọ jáde kẹ́yìn náà rí wípé gbogbo tí mò ń sọ yìí kò sí àtàmọ́ ń bẹ̀. Kì í ṣe pé mo kàn ń hun. Mo fẹ́ àwọn tí ọ̀rọ̀ kàn gangan, ń gbé fídíò wọn wá ń sìn kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ gbọ́n tí wọ́n sọ. Kò sí nítorí ẹ̀ lè Ìmáàmù àgbà ń sùn ju wípé kó túbá lọ́wọ́ Ọlọ́run, kó túbá lọ́wọ́ àpèrè sọ̀hún, kó túbá lọ́wọ́ ilé ayé lára, kó túbá pàápàá jùlọ gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ pátápátá, kó tọrọ àforíjì gbogbo Ọ̀yọ́ state, kó tọrọ àforíjì fún ẹ̀ṣẹ̀ tó ti sì gbé, oyè tí èsì tiẹ̀ tó ti gbà, kó dáṣẹ ọ̀pá àṣẹ padà sáàfin. Àwọn tó jẹ́ bàbá àṣàlẹ̀ rẹ̀ kún ó sìn lọ, gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ kún ó sìn lọ wọ́ọ́rọ́wọ́. Wọ́n lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run, kún ó tọrọ àforíjì lọ́wọ́ àpèrè tán, kún ó dá ọ̀pá àṣẹ padà. Gbàmbá ti dọ́pá àṣẹ padà, kọ́dẹ̀ mọ́ gbàgbé kó mú báírò dání. Gbọ́bá ti mú báírò dání, kó resign kú òun bẹ́ wọ́ọ́rọ́wọ́, kọ́kẹ́rọ̀ ẹ̀ kú ní mọ́ṣáláṣí.
bí mọ̀ràn tá a fà àti Ìbàdàn ń gbà ní ọ̀tẹ̀lé ni o kí wọ́n ralẹ̀ kí wọ́n kọ́ mọ́ṣáláṣí tiwọn kò sí wàhálà ń bẹ̀ ẹ̀sìn ń gbòòrò sí ni ìlú ń kún sí ni ìlú sì ń dá sí ni ilé ń pọ̀ sí ń lù ni ìyẹn ò fa wàhálà ṣùgbọ́n kí gbogbo ọ lọ wọ́ọ́rọ́wọ́ nírọ̀wọ́rọsẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Sọ̀ǹtì ìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa Ọba Afọlábí Ọláoyè ní Gandhi Olúmọ̀gẹ́gẹ́ kẹta láti fi hàn yí wípé àlàáfíà ni bàbá ń lé bàbá sì ń rin ìrìn àlàáfíà bàbá ń wá gbogbo ọ̀nà láti fi jẹ́ pé gbogbo ọmọ ṣẹlẹ̀ gbogbo tí a ń fẹ́ kó ṣẹlẹ̀ láburú yẹn ọmọ ṣẹlẹ̀ sí Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ ilẹ̀ Yorùbá àtọ̀yọ́ state ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ ní gbogbo lẹ́nu àwọn àáfàá ojúlówó ọmọ àáfàá tọ́jú ọmọ bíbí ọkọ ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n pọ̀ gan fa wọ́n ní wọ́n bá pété báyìí ní bẹ̀lẹ́ yìí yín sá ọwọ́ fídíò tó máa ń ṣe ń gbogbo ìgbà tí wọ́n máa ń ṣe ní mọ́ṣáláṣí wọn ò jù bá náà lọ ní mọ́ṣáláṣí ìgbà táwọn tó wà ń ta rẹ̀ wọn ò jù bá ń lọ wọn ò léyìn kankan mí ń bò mí ẹ jẹ́ ká lọ gbádùn fídíò yẹn ẹ rí i pé ẹ gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lẹ́nu bàbá wa ẹ sì gbọ́ pọ̀lọpọ̀lọ lẹ́nu àwọn àáfàá wọ́n sọ wéré o àwọn àáfàá túbá lọ́wọ́ bá wípé àwọn táwọ̀tù ẹni ń dà lúrú kì í ṣe mùsùlùmí kì í ṣàwọn ẹ jẹ́ ká lọ. mi ò ní ẹ̀yìn àjẹjà jẹ́rìí ọba ìlú ni mo jẹ́ nǹkan tí wọ́n kọ́ sí ọ̀rọ̀ lọ́kọ̀ọ́ èmi ò fẹ́ kí ìlú yìí kojú mi ò dẹ̀ fẹ́ kí wọ́n jàjà ẹ̀sìn so ìgbà tí mo ti rí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n tún gbé lọ èdè kò sí wàhálà kí là ń jà fún kọjá yẹn pé mo fẹ́ mi ò rò pé I don't want to attack you so tí mo nǹkan tí mo ti rò nìyẹn Èkó ni mo wà tí mo ti wo fídíò gbogbo rubbish kan sọ aráàlú ló yẹ kí mo padà ń lọ Sunday láti wá síbẹ̀ yìí láti fi wọ́n ní kí n lọ pè wọ́n wá mo ní wọn mo ní wọn mi ò pè wọ́n mo ní máa fúnra mi lọ ọbẹ̀ mi ọba ìlú ni mo jẹ́ tí n bá tí ẹrù bá ń bà mí láti lọ sí ẹni ìyá ní oṣù ọba ìlú. ọjọ́ ni mo mọ ibi tí mo lọ. ibi tí mo ń lọ dẹ̀ wà clear sí mi. so ilé tó ṣẹlẹ̀ lánàá kọ̀ òótọ́ ọbẹ̀ ní wípé èmi ti kúrò ń bẹ̀ ìgbà kan bẹ̀rẹ̀ sí ilẹ̀ òkú nítorí bàtí kò sẹ́ni tó lẹ̀ òkú mọ́ mi. ẹni ìgbà èyí sì mi rèé ó gbé bọ̀dá ní àwọn èèyàn méjì ló pé K47 dání tó wà pẹ̀lú mi ọlọ́pàá tó bá mi lọ wọ́n tó mélòó márùn-ún ló bá mi lọ so kò sí wàhálà pọ̀ ẹni yìí tó ṣe kìíní wọ́n lè àbá wọ̀nyí wọ́n bá sọ kankan náà ẹ̀jẹ̀ sáà ní tó bọ̀ tí ẹ̀ sáà máa wọ̀lé ẹ fi ọkàn balẹ̀ èyí tún dín ọjọ́ kan. ẹ ṣe pé ẹ wá sẹ́yìn nǹkan tí wọ́n fẹ́ dálẹ̀ mo jẹ̀ máa ń sọ láàfin yìí ní gbogbo wọ́n fẹ́ kí ogun ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti pè mí látàná mo máa sọ fún yín pé kí wọ́n á sí wọn ó pè kó sẹ́yìn tó jẹ́ òkú bá mi ò kí n ṣùgbọ́n mi ò lè parọ́ fún ọ ní ọ̀pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pariwo àti stage but mo sọ nǹkan tí mo fẹ́ sọ tán mo lè rìn ìlú rẹ̀ mẹ́ àtàkùn ọ̀gbọ́n gbogbo mo sáré pé wọ́n ń jó ààrẹ kúrò bẹ́ẹ̀ ni kò sí wàhálà ariwo ọjà. Kan lọ sọ́lọ́jà. ẹni tó bá lọ sí ọjà tí ò sọjà alẹ́ ẹni tó gbogbo ẹ̀ máa paná lọ́ọ̀nù nǹkan tó máa ṣẹlẹ̀ sí wa nìyẹn so wọ́n fẹ́ kí ogun ẹ̀sìn ṣẹlẹ̀ gbogbo àwọn tó pè mí tó jẹ́ Christian àwọn pásítọ̀ ló lẹ̀ máa wọ̀ ni àwọn tó ti wá láàárọ̀ yìí wọ́n ní àwọn fẹ́ protest àwọn Christian pé táwọn bá dákẹ́ kò ní gbàmọ́ ní ẹ má place wọn lọ́wọ́ mo ní because àwọn mùsùlùmí tí wọ́n wà pẹ̀lú mi wọ́n pọ̀ ju àwọn tí wọ́n hàn sí. mo ní àwọn tí wọ́n àwọn kékeré mi mo ní àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ ṣé àwọn tọ́ọ̀dù tó jáde níbẹ̀ àwọn tọ́ọ̀dù ni wọ́n you understand so a lot of them wọ́n tẹ̀ ṣọ́ èyí ti jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ń ṣọmọ yìí ní pé tí wọ́n bá jọmọ yìí wọ́n ní wọ́n dúró bẹ́ẹ̀ tẹ́pọ́n bẹ́ẹ̀ mo tẹ́ bá wo tẹ́gbẹ́ mo sọ ẹ̀yin ò fẹ́ kí you understand kí ló ń ṣe wọ́n sọ́dọ̀ àwọn ọmọ sọ pé kábíyèsí ọkọ̀ mọ́kàn wọ́n ní tí wọ́n kọ́ ni mo lọ bá níbẹ̀ mo fẹ́ rí àṣọ àwọn èèyàn wípé
àdá shrine lẹ́nu bí yòó kí la fẹ́ ṣe yẹn fún lọ́sí ń joyè òun ní pé ẹni tó bá máa joyè á mú owó wá fún ọba mo dẹ̀ ní ẹni tó fẹ́ jẹ àràbà mo ní èmi ò owó pé mi ò ní ìdówó bọ̀ mo ní ìdàgbàsókè ni mo fẹ́ tí bá ń kọjá ní ọjà yẹn lálẹ́ àti tí bá ń bọ̀ ẹ bá rí àwọn èèyàn yẹn lọ́sí máa ń kí mo ìgbà tẹ́gbọ́n mi wá akọjá ní ọjà yẹn bàtà dé omi yọ lójú ẹ̀ ó ní òun ò mọ̀ lọ́sí nífẹ̀ẹ́ mi kékeré mo níwájú mọ́ṣáláṣí la kọjá ní gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ so àyè sí mi ló máa ń ṣe owó fún mi pé ẹ jẹ́ ká let me start by developing owó tó fẹ́ fún mi lọ fi kọ́ ọjà eléyìí tó wà other side náà àti sọ pé kí Dr. Sakako you understand so afẹ́ ẹ ṣáà wà fún mi ọkọ níbi ọmọ ìlú yìí sọ pé òun máa kọ́ ọjà síbẹ̀ so mo kọjá sọ wípé ó ní kọ́ gbogbo ẹ̀ Àràbà akọ ilé tó yẹ kó kọ́ sí àgbè lọ síbẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ wà ní òun ẹwà ń bẹ̀ yóò wá ní àkọ́kọ́ ń bẹ̀ afẹ́túnṣe ní ikọ́ tẹ́ fi máa mọ̀ pé àbòsí òun ni wípé àwọn ọlọ́jà yẹn wọ́n ti wá dúpẹ́ wípé nǹkan tá a fẹ́ ṣe fún wọn yìí àṣẹ ni wọ́n dẹ̀ ṣe tó lọ bá wọn sọ̀rọ̀ pé ìpínlẹ̀ kan aláwo wọ́n fẹ́ ṣe ilé ìṣe kan ẹni tó bá fẹ́ rẹ́ǹtì ilé ẹ máa ń bèrè pé kí n láńdọ̀dù. ìwé ìmọ̀ jókòó síbẹ̀ ìgbà tí mo dé wọ́n gbé àga yìí kúrò mo sọ fún wọn mo ní kọ́ lọ gbé wá òun ní máa lò ìjọ tí bá ti jókòó ni ó ti di ọ̀wọ̀ fún mi nìyẹn ibi tí má ti tẹ̀ kò sí nǹkan tó bá fi sílẹ̀ tí má ti tẹ̀ bẹ̀ ó ti di ọ̀wọ̀ fún mi àga yìí wọ́n ti gbé kúrò ẹ bá rántí ìgbà tí mo kọ́ dé àga tí mo jókòó Dubai wọ́n ní ẹgbẹ́ yẹn kúrò ilé tí wọ́n sí sọ̀rọ̀ àyàn lónìí wọ́n ní ní ilẹ̀ ìlọ́gbé kúrò wọ́n ní àwọn míì ti jókòó ní ilẹ̀ ìlọ́gbé kúrò ẹ tún aṣọ ìṣe òun ní máa lò lọ́wọ́ ìbọn jókòó láti jọ ìṣe mo ṣàìsàn ni. kò sí nǹkan kan tí èèyàn lè ṣe fún mi ní ẹ bá ti ní relationship pẹ̀lú Ọlọ́run òun ni wọ́n fọkó ńlá dẹ́rù bá gbogbo ni kò sí kí ló fẹ́ ṣẹlẹ̀ so ilé pé èèyàn kan fẹ́ kọ́ mo sọ pé ẹ má wọlé àgbè lọ sí lónìí nígbà tí wọ́n lọ fún wọn lánàá nìyẹn lájẹ̀ ti sọ fún wọn pé ẹ má wọlé ṣé ẹ kò ní ìròyìn wàhálà àfẹ́kọ́ shrine àbí ní ilé ẹbọ àfẹ́kọ́ síbẹ̀ nígbà tí wọ́n lọ fún wọn nìyẹn mo lè sọ́tọ̀ mo sọ fún wọn pé ẹ má wọlé àkọ́ káàdì láti máa jà ṣùgbọ́n àwọn àgbàdà kọ́ nítorí ẹni tó fẹ́ kó ilé ìtẹ́fi ní wàhálà ẹ má wọlé àwọn akọsíbò mi wípé aláwo ni gbẹ́gbà tó kàkó bí o ṣe wàhálà kí náà jà fún ilẹ̀ tafẹ́ ibi tafẹ́ kọ́ ó ti pọ̀ jù nǹkan tí ò yẹ pọ̀lọpọ̀ ní nǹkan láfẹ́ ṣe bíbí àjẹmá ṣe o àwọn tọ́ọ̀gì ò lè stọ́ọ̀fù nǹkan tó fẹ́ ṣe. ẹjẹ sọ fún wọn tí mo fi lọ síbẹ̀ òun ní pé mi ò fẹ́ kí wọ́n ròyìn pé ọ̀rọ̀ aláwo ṣé nǹkan tí mo sọ yẹ yín wípé ọ̀rọ̀ aláwo ni ó fẹ́ kọ̀ọ̀kan sí ọ̀dọ̀ mùsùlùmí so mo rò pé yíyan ń ṣèjà ẹ má wọrí you understand but àákọ ọjọ́ tá a bá máa kọ ṣé báwọn èèyàn máa joyè mùsùlùmí tí mùsùlùmí bá fẹ́ joyè á sọ pé kó lọ́kọ̀ iṣẹ́ ẹ̀tún bá mùsùlùmí jáde kò sí ó ní mọ́tò owó pé kí là ń jà fún jẹ́ni ìbò ìfẹsẹ̀ lẹ́nu ìbò faith everybody yàtọ̀ ìgbàgbọ́ oníkàlùkù yàtọ̀ so tí ìgbàgbọ́ yóò bá gbé wípé aláwo ìgbàgbọ́ kí ló kàn mí àwọn tá à ń ra oúnjẹ lọ́wọ́ wọn ẹ mọ nǹkan tí wọ́n ń ṣe ni ẹ mọ nǹkan tí wọ́n ń ṣe ìbò ní ìwà tí obìnrin kan wà èmi ò mọ wọ́n máa ń sọ́gbà yẹn tí wọ́n táwọn yẹn máa ń jẹun ní ọ̀dọ́ ẹ̀ wípé èrò máa ń pọ̀jù lọ síbẹ̀ wọ́n ní máa ń ṣọ̀ǹtì sínú oúnjẹ yẹn oògùn tó ṣe nìyẹn àwọn tó ń jẹ́ ṣé wọ́n mọ kò ṣọ̀ǹtì wọ́n ń jẹ́ àmàlà tó fún pé lóṣù. but ìgbàgbọ́ everybody ó yàtọ̀ so nǹkan tí mo fi lọ síbẹ̀ ni ẹ má wọlé ẹ má jẹ́ ká jà lórí eléyìí
akọ létà mùsùlùmí kan ṣàwà ibi òun fẹ́ jẹ kankan àníkọlọkọ ọjà aláwo ó yá ní oríta náírà ìgbẹ́lẹ́ mi nìyẹn lálọ́kọ́ yẹn ń bẹ̀ ó dẹ̀ ó ti àgbì mo ti pè ìjọ Friday yẹn ni mo ti pè ìwé tó bá wọ̀ ni bọ̀ mo fẹ́ rí aṣọ mùsùlùmí wípé mi ò ní any agenda ṣé ní ọba àdúgbò ni mo jẹ́ nǹkan tí wọ́n bọ̀ fún ọkùnrin lọ́kọ́ lọ èmi ò fẹ́ kí ìlú yìí kó tú mi ò dẹ̀ fẹ́ kí wọ́n jàjà ẹ̀sìn so ìgbà tí mo ti rí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n tún gbé lọ ìgé kò sí wàhálà kí là ń jà fún kọjá yẹn pé mo fẹ́ mi ò rò pé I don't want to attack you so tí mo nǹkan tí mo tún rò nìyẹn Èkó ni mo wà tí mo ti wo fídíò gbogbo rubbish wọn sọ aráàlú lè gbé mo padà ní ọ̀sán yìí láti wá síbẹ̀ yìí láti fi wọ́n ní kí n lọ pè wọ́n wá mo ní wọn mo èpè wọn mo ní máa fúnra mi lọ ọbẹ̀ mi ọba àlú ni mo jẹ́ tí ẹrù bá ń bà mí láti lọ sí ẹ̀yìn ìwúra ní oríṣọba àlú náà. ó tọ́ ni kí ni mo ní bẹ́ẹ̀ ní kọ́ wá fún géèmì fún ń lọ síbẹ̀ kí ló ti bèrè lọ́bẹ̀ ìjọba fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni mo lọ sí àti sọ fún wọn kò sí wàhálà o kò tẹ́ mo sọ fún yìí kẹrí ìlú wa yìí ìlú àlàáfíà ni unity tẹ́ ẹ sọ yìí àlàáfíà and I pledge one thing wípé I will defend your faith ṣé nǹkan tó kàn mí wọ́n náà ní ṣàdúrà ìṣàní òun lọ ìlànà ìṣẹ́ church kò sí wàhálà ẹ̀yin ṣe ti ní mò ń ṣe tèmi òun oníṣẹ́ ṣe ń ṣe tiwọn àìjíra wa lọ́wọ́ ẹni tó wà ń bẹ̀ ní ìsìn eléyìí bá ṣe fún pẹ̀lú ọ̀gá ìmọ̀ owó yẹn ló ṣe owó yẹn ló ṣe ní tù ẹ jẹ́ ká wò ó lọ ló máa ṣe jù sí ẹ má jẹ́ sọ̀rọ̀ gbogbo àwa ọ̀dọ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́. gbogbo àwa ọ̀dọ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́. tí àwọn àgbààgbà díẹ̀ sì tẹ̀lé wa. tí àwọn àgbàlagbà díẹ̀ kọ̀ọ̀kan sì tẹ̀lé wa. làwa sálámù sí bàbá. làwa sálámù sí bàbá. pẹ̀lú ìwà tí àwọn ọmọ àlè Ògbómọ̀ṣọ́ wù lánàá. pẹ̀lú ìwà tí àwọn ọmọ àlè Ògbómọ̀ṣọ́ wù lánàá. ìyàwó ayẹnàna rẹ̀. ìlàwọ̀ ayẹnàna rẹ̀. àwa tá a jẹ́ ọmọ ọkọ òríjínà ọmọ bíbí yín l'Ógbómọ̀ṣọ́. àwa tá a jẹ́ ọmọ ọkọ òríjínà ọmọ bíbí yín l'Ógbómọ̀ṣọ́. nínú ẹ̀sìn Islam. nínú ẹ̀sìn Islam. tí ó sì bà wá lọ́kàn jẹ́. tó sì bà wá lọ́kàn jẹ́ tó dọ́gbẹ́ sí wa lọ́kàn. ni àwa kí yín bàbá. àwa la wá kí yín bàbá. ipe ẹkú ìgbàmọ́ra. ipe ẹkú ìgbàmọ́ra. ẹkú àtẹ̀mọ́ra. ẹkú àtẹ̀mọ́ra. ẹkú ìṣèbí àgbà. ẹkú ìṣebí àgbà. Ọlọ́run jẹ́ sí ìgbà náà pẹ́. Ọlọ́run jẹ́ sí àgbà náà pẹ́. gbogbo tí ń jẹ́ ìran àbùkù. gbogbo tí ń jẹ́ràn àbùkù. Ọlọ́run jọ kàn yín. Ọlọ́run ní jọ́ kàn yín. àyè ibi tí Ọlọ́run ní kẹ́ ẹ jókòó sí. àyè ibi tọ́lọ́ ní kẹ́ ẹ jókòó sí. nílùú Ògbómọ̀ṣọ́ yìí. nílùú Ògbómọ̀ṣọ́ yìí. àyè ibi tó ga jù náà nù. àyè ibi tó ga jù náà nù. Ọlọ́run wá nílé yín lẹ̀. Ọlọ́run ní rẹ̀ yín lẹ̀. ọ̀la kún fàyà kúnnù Ọlọ́run. eléyìí náà ni bàbá ìmáàmù. eléyìí ni bàbá ìmáàmù. bàbá wa yìí náà ni bàbá ìmáàmù. ni wọ́n fi ní kí gbogbo wa. ní a fi ní kí gbogbo wa. ká tẹ̀lé àwọn wa. ká tẹ̀ ní ilé àwọn wa. bó lè jẹ́ pé mo fi iṣẹ́ gbogbo kálukú wa jẹ́ lánàá. lọ́jọ́ káwọn fi gbọ́sẹ̀ gbogbo ń kálukú jẹ́ lánàá. torí bí mo ṣe gbọ́ lánàá náà lè sáré bọ̀. torí pé báwọn ṣe gbọ́ lánàá ni àwọn ń sáré bọ̀. bó ṣe wá rí lára oníkálukú wa tó ta wá lára. bó ṣe rí lára oníkálukú wa tó ta wá lára. náà làwa ní kí gbogbo wa náà dìde wá. ńlá ní kí gbogbo wa náà dìde wá. láti wá sọ fi ẹ̀dùn ọkàn tiwa náà. láti wá fi ẹ̀dùn ọkàn tiwa náà hàn bó ṣe ta wá lára sí. tó ṣẹlẹ̀ yóò dùn mọ́ wa rárá. ipe ń tó ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wa rárá. ó bu omi ìbànújẹ́ sí wa nínú ẹ̀mí. ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fún wa. ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fún wa. ṣùgbọ́n mo sọ̀rọ̀ kan bíi lánàá. bàbá láwọn sọ̀rọ̀ kan bíi lánàá. ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ náà.
pé n tí ń ṣẹlẹ̀ yìí ìtí ń ṣẹlẹ̀ yìí táwọn ilé òkè odò ń ṣe yìí ìtàwọn alẹ́ òkè odò ń ṣe yìí ilé ìmáàmù òkè odò ilé ìmáàmù òkè odò tí wọ́n ń ṣe yìí ní tí wọ́n ń ṣe yìí torí bàbá sọ̀rọ̀ tó dá ọgbẹ́ sí mi lọ́kàn lánàá torí pé bàbá sọ̀rọ̀ tó dá ọgbẹ́ sí àwọn lọ́kàn lánàá wọ́n ní ẹ̀yin mùsùlùmí wọ́n lẹ́yìn mùsùlùmí ẹ̀yin lẹ́ ń dà wá láàmú ẹ̀yin lẹ́ ń dà wá láàmú ẹ̀ ń dà mí láàmú l'Ógbómọ̀ṣọ́ ẹ̀ ń dà mí láàmú l'Ógbómọ̀ṣọ́ àwọn ẹlẹ́sìn àbáláyé ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé wọn ò dà mí láàmú wọn ò dà mí láàmú àwọn kìrìsìtẹ́nì ò dà mí àwọn láàmú kìrìsìtẹ́nì ò dà mí láàmú ó sì lè jẹ́ pé ìwọ mùsùlùmí lẹ́ ń wàhálà mi ó sì lè jẹ́ pé ẹ̀yin mùsùlùmí lẹ́ ń wàhálà mi wọ́n ní wàhálà yín bàbá wàhálà yín bàbá àwọn kàńdá tí ń bẹ nínú rẹ̀ sí àwọn kàńdá tí ń bẹ nínú rẹ̀ sí nínú wa àwọn ni wọ́n ń ṣe gbogbo tí wọ́n ń ṣe àwọn náà ń ṣe ogun tí wọ́n ń ṣe yìí lójú wọn á sọ ọ̀rọ̀ yẹn lánàá ló jẹ́ káwọn sọ̀rọ̀ yẹn lánàá bàbá wa àtàná bàbá wa tàná tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn àdílé yìí náà ló dà wọ́n láàmú l'Ógbómọ̀ṣọ́ àwọn àdílé náà ló dà wọ́n láàmú l'Ógbómọ̀ṣọ́ bí Islam ṣe pín sí méjì lónìí bí Islam ṣe pín sí méjì lónìí yìí àwọn náà ni wọ́n pín sí méjì nígbà yẹn àwọn náà wọ́n pín sí méjì nígbà yẹn kódà tí wọ́n jẹ́ kí bàbá tí wọ́n kọ ọ̀nà ntì tí wọ́n ò lè gbàgbọ́ fún bí oṣù mẹ́ta tí bàbá ò lè gba ọ̀nà Òkè Àdó ń bẹ̀rìn ọ̀nà oṣù mẹ́ta kí n bukere ni kí n bukere ni so sọ pé bí àwọn bá kọjá tí àwọn bá kọjá wọ́n máa pariwo lè wọ́n máa pariwo lè ó sì máa lẹ̀ wọ́n lóko ó sì máa lẹ̀ wọ́n lóko fúnra Alhaji Mansuru fúnra Alhaji Mansuru ó náà kú sọ níwájú bàbá àrin àgò àwọn náà kú sọ́wájú bàbá àrí àgọ́ ó lóun jẹ́ kan náà kọ́ champion tí ń lẹ́kùn gbà wọn náà láwọn jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ champion tí wọ́n lẹ́kọ̀ọ́ ń gbà náà bàbá wa wò lónìí yìí náà bàbá wo lónìí náà ilé wọn náà ló tún pín Islam sí méjì báyìí náà ilé wọn náà ló tó pín ìsìlámù sí méjì báyìí náà ilé tó túmọ̀ sí wípé àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kà ń dà yìí láàmú ilé tó túmọ̀ sí tó ń dà yín láàmú o àwọn ìdílé yìí àwọn ìdílé yìí àwọn ni wọ́n ń da mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n ń da mùsùlùmí Ògbómọ̀ṣọ́ láàmú àwa àti ọlọ́run àfi bí àfi ọlọ́run ọlọ́run bẹ lọ́run àfi àníkọ́ ọlọ́run àfi bí ọlọ́run àfi àìníkù ọlọ́run bẹ lọ́run bí bàbá tàná ṣe rẹ́yìn wọn bí bàbá tàná ṣe rẹ́yìn wọn ọlọ́run sì tẹ gbogbo wọn rì fún bàbá tàná ọlọ́run sì tẹ gbogbo wọn rì fún bàbá tàná kò sẹ́ni tí ọ̀bọ̀ bá dìtẹ̀ kò sẹ́ni tí ọ̀bọ bá dìtẹ̀ wọ́n ní abọ́ba dìtẹ̀ kéyìn níláárí abọ́ bá dìtẹ̀ kẹ́yìn níláárí abọ́ba dìtẹ̀ kéyìn níláárí abọ́ bá dìtẹ̀ kẹ́yìn níláárí mo sọ fún ọ̀kan nu wọn jọ òní àwọn sọ fọ́kàn nu wọn jò ní mo ní ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́kù lọ́dọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́kù lọ́dọ̀ yìí ẹ lọ mú tẹ̀sùbá stickfar ẹ lọ mú tẹ̀síwá istikifar kẹ́ ẹ lọ máa tọrọ àforíjì síwájú kẹ́ ẹ ọlọ́run lọ máa tọrọ àforíjì síwájú ọlọ́run àáfà ń tán lọ nínú ilé yín àáfà ń tán lọ nínú ilé yín nítorí tí àwọn aṣíwájú yín ṣe sí ìran sọ̀hún nítorí tí àwọn aṣíwájú yín ṣe síran yín sọ̀hún sì ń pa ìjà àfà rẹ̀ nínú ilé yín sì ń pa àjẹ́ àfà rẹ̀ nínú ilé mọ́sífà ń parẹ́ lọ. ń parẹ́ lọ so àwa náà bá ṣe jókòó mọ̀ yìí àwọn náà bá ṣe jókòó mọ́ yìí ẹ jẹ́ ká wo sàṣàṣà lọ nínú ilé wọn. ẹ jẹ́ á wo sàṣàṣà kákúkú wo lọ nínú ilé wọn àgbà olókùúta lè tọ́ka sí. àgbà olókùúta lè tọ́ka sí àwọn tá a lè máa tọ́ka sí lágbà. àwọn tá a lè tọ́ka sí lágbà ọ̀kan náà wọn náà ní alímì. ọ̀kan náà ni ẹ dákun ǹjẹ́ eléyìí wá ṣe é mú síta níbi tọ́lọ̀ ń gbé làákà rẹ̀ sí báyìí. níbi tọ́lọ̀ ń gbé làákà wọn sí báyìí. so nípa ìdí eléyìí. nípa ìdí eléyìí. gbogbo ń kálukú wa. gbogbo ń kálukú wa. ẹ jẹ́ ká ṣe sùúrù. ẹ jẹ́ á ṣe sùúrù. ká sì máa níbẹ̀ lọ́hùn. ká máa níbẹ̀ lọ́hùn. kí ọlọ́run wọn má jẹ́ kí ìdílé wọn da Islam Ògbómọ̀ṣọ́ nù. kọ́lọ́run má jẹ́ kí ìdílé náà da Islam Ògbómọ̀ṣọ́ nù. torí pé èyí tí wọ́n ṣe lọ. èyí tí wọ́n ṣe lọ. àánú ọlọ́run. àánú ọlọ́run. ní òfogun jàlú yìí. ní òfogun jàlú yìí. èyí tí wọ́n ṣe yìí náà. èyí tí wọ́n ṣe lọ́wọ́ yìí náà. àánú ọlọ́run. àánú ọlọ́run. àánú ọlọ́run. àánú ọlọ́run. àti àdúrà àwọn àgbàlagbà. àti àdúrà àwọn àgbàlagbà. ní ò tí ì jẹ́ wọn láǹfààní àti ráyè kógun jàlú. ní òjò wo tí ráyè ní àǹfààní àti ráyè kógun jàlú yìí. èyí tí wọ́n ṣe lánàá nì. èyí tí wọ́n ṣe lánàá nì. ó wá jẹ́ wípé gbogbo wa yìí mọ̀. táyé pé gbogbo wa yìí mọ̀. wípé bàbá ń lọ bẹ̀rù lánàá. wípé bàbá ń lọ bẹ̀ lánàá. ṣé wọ́n wá tó bẹ̀ kí wọ́n ṣe. ṣé wọ́n
wọ́n tó bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀. Sọ́kùn tí wọ́n ń béèrè tó wá ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀. Sógun tí wọ́n ń béèrè sọ́sẹ̀lẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀. Nígbà tí bàbá yìí dáa. Àwọn ìgbà tó rí bàbá yìí dáa. Náà ni òjò wáyé bẹ́ẹ̀. Ni òjò wáyé bẹ́ẹ̀. A sì mọ̀ pé ètò wáyé o. Àmọ̀ pé ìtọ́ wáyé o. Ó ṣèèṣì ni. Ó ṣèèṣì ni. Ní wáyé bẹ́ẹ̀. Kò ní wáyé bẹ́ẹ̀ mọ́. Àwọn bàbá wa àgbàlagbà wà Bàbá nípò. alàgbà wà ń jòkó. Bàbá wa Muhammad Awal. Bàbá Muhammadu Awal. Àyìnlá. Agbẹ́sìnga. Agbẹ́sìnga. Bàbá wa Balógun. Bàbá Balógun. Wọ́n wá ń jòkó. Àwọn ń jòkó. Bàbá Mufti. Bàbá Mufti gbogbo àyọ̀sẹ̀. Bàbá wa Alhaji Abdulateef. Bàbá Alhaji Abdulateef. Wọ́n jẹ́ chairman Muslim Song Community. Wọ́n jẹ́ chairman Muslim OMC Community Zone. Àwọn náà wá ń jòkó. Àwọn náà wà ń jòkó. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ alága. Àwọn bàbá tí wọ́n jẹ́ alága. Fún gbogbo àwọn sùmùrà. Gbogbo Sùmùràtùl Mùmínìn. Àwọn náà wá ń jòkó. Àwọn náà wà ń jòkó. Àwọn bàbá wa tí wọ́n jákọ̀ọ́ fún nàkọ̀ọ́ fún àyímà. Àwọn náà wà ń jòkó. Tí wọ́n wá ṣe ojú gbogbo àwọn àgbàlagbà. Tí wọ́n wá sojú gbogbo àwọn àgbàlagbà. Àwù ìmọ̀mọ̀ dákọ̀ rẹ̀. Ìmọ̀mọ̀ dákọ̀ olóòlá ni ó dàbọ̀ sí dákọ̀ rẹ̀. Àwọn bàbá wọn jẹ́ ọlá náà wà ń jòkó. Tí wọ́n wá ṣe ojú àwọn àgbàlagbà. Tí wọ́n ń sojú àwọn àgbàlagbà. Bàbá wa tún lè ṣe Bàbá wa tún lè ṣe àti bàbá bàbá. Gbogbo wọn wà nílé. Gbogbo wọn wà nílé. Tí wọ́n ní káwọ̀ jáde wá. Tí wọ́n ní káwọ̀ jáde wá. Láti wá fi ẹ̀mí bàbá wọn bá. Láti wá fi ẹ̀mí bàbá wọn bá. Gandhi. Afọlábí. Wípé àwa Mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Àdàyín láàmú. À ń bẹ pẹ̀lú yín. Bákan náà. Gbogbo àwọn bàbá wa rẹ̀. Balówó Ìbásọ̀rún. Aṣojú. Gbogbo Islamic Affairs. Wọ́n dúró déédéé. Àwọn náà ṣe ní wọ́n ní ká máa fi ohùn àwọn sọ̀rọ̀. Wọ́n ní ká máa fún àwọn sọ̀rọ̀. Wípé à ń bẹ pẹ̀lú yín. À ń bẹ pẹ̀lú yín bàbá. Ọlọ́run Muhammad Awal Àyìnlá. Ní ẹgbàlẹ́ rò mí gẹ́ sọ́dún yìí. Wọ́n ní kí wọ́n sọ́dún rí. Ẹnìkanlá. Sọ́dọ̀ alẹ́ nàbí ẹ̀kẹ́. Bàbá ní sọ́dọ̀ alẹ́ kẹ́rin. Gbogbo àwọn tá a gbà níjòkó. Gbogbo àwọn tá a wà ń jòkó. Ẹ ká dìde fún ìlú ọlá bàbá wa. Ẹ jẹ́ á dìde fún ìlú ọlá. Ìjà níbẹ̀ lẹ́kàn. Bàbá kábíyèsí, a kí yín púpọ̀. Ọba dáadáa, bàbá dáadáa, bàbá onísùúrù. Àsìkò yín tẹ́ ẹ dé yìí. Bárúkà wa Mùsùlùmí. Ẹni tó bá manú rò. Yọ́ mọ̀ pé yẹ kó wọn ó dúpẹ́ níwájú Ọlọ́run. Ìgbà táwọn dé lánàá. Tí wọ́n fi ń tọ́sẹ̀lẹ̀ hàn wọ́n. Àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé alhamdulillah. Tí ẹ bá ṣe kọ́lọ́run fún ọlọ́ba tó kájú ẹ̀ ni. Lẹ́ni kọ̀ọ̀kan ọba máa lọ láàrin ìlú bí wọ́n bá ṣe máa hóbò wá nù ni. Tí òfin ní sí tí ń jẹ́ ẹlẹ́sìn Ìsìláàmù l'Ógbómọ̀ṣọ́. Tí òfin ní sí ẹlẹ́sìn tí ń jẹ́ ẹlẹ́sìn Ìsìláàmù l'Ógbómọ̀ṣọ́ mọ́. Torí tí wọ́n ń fẹ́ nù. Ṣùgbọ́n a dúpẹ́ bàbá. Bàbá wa orí adé. Ọlọ́run jẹ́ dáadáa. Bàbá mi ní òkun. Ẹ̀sìn lálàáfíà ara. Ẹ pẹ́pẹ́pẹ́pẹ́. Gbogbo dáadáa l'Ógbómọ̀ṣọ́. Ìṣẹ́jú nílẹ̀ ni wọ́n máa ṣe. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì táwọn wá sí bíbà yìí. Táwọn àti kábíyèsí. Tí a ń fẹ̀sùn kàn wá wípé ẹ̀yin àlífà. Ẹ̀yin lẹ̀ ń dà wá láàmú. Bàbá wa kábíyèsí sọ fáwọn lókè ìjọ náà.
àwọn àti ọba àpapọ̀ yìí ẹgbẹ́ kìí sí ẹ̀yin lẹ́ ń dá àwa kàdà ń dá yín láàmú kìí sí àwa là ń dá kábíyèsí láàmú. Àkọ́kọ́ ni pé àsìkò tọ́lọ̀ ní bàbá ó dé sí. Àsìkò tọ́lọ̀ ní bàbá ó dé sí. Àsìkò tí iná ogun ìsìlámù tí ń jó lálálá. Àsìkò tọ́lọ̀ ní kí iná ogun ìsìlámù kó máa jó lálálá ní. Ọlọ́run wá rán bàbá wa. Ọlọ́run rán bàbá wa. Bàbá náà ni ó pa nánà. Bí bàbá náà ni ó pa nánà. Kábíyèsí. Bàbá kábíyèsí. Nínú Al-Qur'ani wa. Nínú Al-Qur'ani wa. Àyà kan súrà kan wà níbẹ̀ tí wọ́n pè ní Suratu Taha. Súrà kan bẹ́ẹ̀ tí wọ́n pè ní Suratu Taha. Mùsá lọ́lọ́run fi rán sí Fìràwọ́nà. Mùsá lọ́lọ́run fi rán sí Fìràwọ́nà. Ọ̀rọ̀ Mósè àti Fìràwọ́nà ní bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ àrí pé. Ọlọ́run jẹ́ àrí pé. Kó tó di pé àwọn tí wọ́n gbógun ti Mósè ńjọ́ náà. Kó tó di pé àwọn tí wọ́n gbógun ti Mósè ńjọ́ náà. Kọ́lọ́hun tó tẹ̀ wọ́n rí tọmọtọmọ. Kọ́lọ́hun tó tẹ̀ wọ́n rí tọmọtọmọ. Ẹni lọ́lọ́run ń fi Mùsá láyà balẹ̀ pé látàhàb. Ẹ̀mẹ́ni Ọlọ́run fi Mósè láyà balẹ̀ pé má bẹ̀rù fọkànbalẹ̀, má bẹ̀rù fọkànbalẹ̀. Ìwọ ló jẹ́rí. Ìwọ ló jẹ́rí. Ẹ̀yin lẹ jẹ́rí. Ọlọ́run tó sọ ànábì Mósè. Ọlọ́run tó sọ ànábì Mósè. Tọ́nà sí ọmọ Ísírẹ́lì. Tọ́nà sọmọ Ísírẹ́lì. Tọ́lọ̀ gbà wọ́n kalẹ̀. Bí kọ́lọ̀ gbà wọ́n kalẹ̀. Tọ́wọ́ sọ Suratu Taha kalẹ̀. Tọ́wọ́ sọ Suratu Taha kalẹ̀. Tí wọ́n ń sọ fún ẹnìkan ṣoṣo pé má bẹ̀rù. Tí ń sọ fún ẹnìkan ṣoṣo pé má bẹ̀rù. Innaka anta al-a'la, ìwọ ló jẹ́rí. Ìwọ ló jẹ́rí. La ta'afu daraka wala tahza. Má bẹ̀rù ilé rẹ. Má bẹ̀rù ilé rẹ. Tí gbogbo nǹkan àní rẹ bílẹ̀. Tí gbogbo nǹkan àní rẹ lẹ̀. Lọ fèsì rẹ̀. Lọ fèsì rẹ̀. Ọ jẹ́rí ẹ̀. Ọ jẹ́rí ẹ̀. Kábíyèsí ẹ jẹ́rí àwọn. Ẹ jẹ́rí wọn tí ò ní kù kankan. Àfi èyí tó bá tètè padà. Àfi èyí tó bá tètè padà. Alákọ̀ọ́kọ́. Ọlọ́run ní rán ọba. Ọlọ́run ní rán ọba. Ọlọ́run ní sì yan ọba. Ọlọ́run sì ní yan ọba. Gbogbo ẹni tọ́lọ́run bá yàn lọ́ba. Gbogbo ẹni tọ́lọ́run bá yàn lọ́ba. Gbogbo ọ̀tá tó bá dojúkọ bá Ọlọ́run pàrọ̀ náà. Ẹ má ṣe rò pé Gbẹ́sìnga àléfà ńlọ sépèlé yín ní àfẹ́ni. Ẹ má ṣe rò pé àlífà Agbẹ́sìnga ńlọ sépèlé yín láàfin ni ìṣépè o. Ẹni ọba ṣe ń kéèpè. Ẹni ọba ṣe ń kéèpè. Ọmọ rẹ̀ tí ẹ̀ sàn. Ogun ní sinmi mọ́. Ogun ní sinmi mọ́. Èpè sì yàn án mọ́. Èpè sì yàn án mọ́. Ẹni tó bá ṣe irú nǹkan tí wọ́n ṣe sí bàbá wa lánàá. Ẹni tó bá ṣe irú nǹkan tí wọ́n ṣe sí bàbá wa lánàá. Dájúdájú olúwa rẹ̀ ń ti mọ̀ pé àtúbọ̀ tó òun ò lè dá. Dájúdájú olúwa rẹ̀ ń ti mọ̀ tó òun ò lè dá. Ọba. Ọlọ́run ní yan ọba. Àwọn tí wọ́n ṣe irú rẹ̀ sáwọn ọba lánàá. Àwọn tí wọ́n ṣe irú rẹ̀ sáwọn ọba lánàá. Kábíyèsí. Ẹ bá ń ṣe bàbá wa ìmáàmù wọn tò nínú ilẹ̀. Bàbá wa ìmáàmù tò nínú ilẹ̀ yìí. Ṣé òṣùrù kan ní èdè? Ṣé òṣùrù kan ní èyí? Ọba Ìlọrin Ìjẹta. Ọba Ìlọrin Ìjẹta. Tó bí bàbá tó bí ẹni tí ń bẹ lórí oyè lónìí. Tó bí ẹni tí ń bẹ lórí oyè lónìí yìí. Wọ́n lẹ̀ lóko láàrin ìjọba. Wọ́n lẹ̀ lóko láàrin ọjà ọba. Wọ́n padà sọ di ọba ọjà. Wọ́n padà sọ di ọba ọjà. Tí wọ́n pè ní ọba ọjà. Tí wọ́n pè ní ọba ọjà. Olè. Sórkànnì ni. Bàbá Sórkànnì. Wọ́n jẹ́rí gbogbo wọn pátápátá. Wọ́n jẹ́rí gbogbo wọn pátápátá. Wọ́n tún jẹ̀dí wọn. Kọ́dà wọ́n jẹ̀dí wọn máa. Gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ jọ náà. Gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ jọ náà. Kò sí ẹni tí àtúbọ̀tán ìdílé wọn dá mọ́. Kò sẹ́ni tí àtúbọ̀tán ìdílé wọn dá mọ́. Lógbómọ̀ṣọ́ yìí. Kábíyèsí. Láti kéré mọ̀ yìí. Láti kéré mọ̀ nìyí. Ó sojú wa báyìí náà. Ó sojú wa báyìí náà. Tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún sóun bàbá wa Ṣọ̀ún. Tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún bàbá wa Ṣọ̀ún tàná. Ọdún méje.
ó ní wọ́n lò kí kọ́tẹ̀ náà tó parí. ni wọ́n lò kọ́tẹ̀ náà tó parí. ìlú yìí wọ́n bí mi sí. ìlú yìí náà bẹ́ wọn sí. ìṣẹ́jú mi lè bẹ̀rẹ̀. ìṣẹ́jú àwọn lè bẹ̀rẹ̀. ìṣẹ́jú mi ló sì parí. ìṣẹ́jú àwọn ló sì fi pín. wọn ò rí sọ̀hún fi ṣe nǹkan kan. wọn ò rí sọ̀hún fi ṣe nǹkan kan. wọ́n kù ṣe wọ́n dá mọ́sálásí méjì. wọ́n kù ṣe wọ́n dá mọ́sálásí méjì. wọ́n dàlù sí méjì. wọ́n dàlù sí méjì. ẹni bá ń ṣe kí gun ọba. ẹni bá ń ṣe kí tọba. ọgbọ́dọ̀ gba ibi náà mọ̀sí bá. ọgbọ́dọ̀ gba mọ̀sí bá kọjá. àwọn iná ni wàhálà. àwọn iná ni. síbẹ̀síbẹ̀. síbẹ̀síbẹ̀. àgódájẹ. àgó padà dádì ẹ̀ kàn ní. kábíyèsí sọ̀húnjọ́ náà. ó lo iye tọ́lọ̀ nílò láyé tó pé pérépéré. wọ́n lo iye tọ́lọ̀ níwòlò láyé ó sì pé pérépéré. wọ́n sì bá iye àtẹ̀yẹ lọ. kí wọ́n tó lọ wọ́n sì bá iye àtẹ̀yẹ lọ. bàbá ìmáàmù ọjọ́ náà. bàbá ìmáàmù ọjọ́ náà. àwọn onígbà. àwọn onígbà. ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ló lò lórí ọba. lórí ìmáàmù. ẹ̀sìn ní àlò lórí ìmáàmù lẹ́yìn ìgbà jẹ́ tó lọ 20 years lórí mufasiru. nǹkan kan ò ṣe. nǹkan kan ò ṣẹlẹ̀. àwọn kábíyèsí. ẹ̀tọ́ lórí ìtẹ́ yìí. gbogbo ẹni tó bá lò pọ̀ ọ̀nà tẹ́rìn. gbogbo ẹni tó bá lò pọ̀ ọ̀nà tẹ́rìn. ọlọ́run ni ọmọ bá yín yanjú wọn. àwọn òṣèpèlè ẹnìkankan. àṣèpèlè ẹnìkankan. ṣùgbọ́n gbogbo àwa mùsùlùmí tá a jókòó yìí. ṣùgbọ́n gbogbo àwa mùsùlùmí tá a jókòó yìí. ọba là ń ṣe. Bọ́bá sì láṣẹ. Bọ́bá ti wá ti ṣe. Láṣẹ o. Èyí tọ́ba tí ọba náà bọ́bá ṣe. Àwọn èyí tá a kọ́ bá. Àwọn kábíyèsí. Ẹ̀dàpọ̀ ẹ̀ ṣe sùúrù o. Ìwà tá a wá lónìí. Àwa bẹ̀bẹ̀ ni. Ẹ̀dàpọ̀ ìpínlẹ̀ wa. Ọmọbìnrin kábíyèsí bàbá. Kí bàbá ó tó sọ̀rọ̀. A ní kí bàbá ó tó sọ̀rọ̀. A ṣe àdúrà. Bàbá ṣe àdúrà. Bàbá ṣàdúrà tán. Gbogbo ohun tí ọba dá. Gbogbo ohun tó bá dá. Àdúrà ni. Ìtọ́ba kù díẹ̀ náà. Àdúrà ni. Gbogbo ibi táwọn retí ìṣẹ́gun sí. Ọlọ́pàá ọládídé àsìkò yìí. Ọlọ́jà bí àwọn ọgbà ń bẹ̀. Kí àwọn tí ó ṣàdúrà. Ẹ máa ṣàdúrà tán. Bàbá wa sọ̀rọ̀. Sọ́lù wà lẹ́nu bí yóò tẹ̀. Èyí tí mo mọ̀ tó dájú ni pé. Ìtàwọn mọ̀ tó dájú ni pé. Wọ́n gbẹ̀rọ mọ́ torí kásìkò tó lè. Ìwà ẹni náà làdúà ẹni. Ìwà yín ni kọ́lọ́hún fi ṣàdúà fún yín. Nínú ìwà náà ẹ jẹ́ ká mọ̀ ẹ sì sọ jáde. Torí pé bínú rẹ bá dáa bínú rí ọ̀dà sọ̀rọ̀ ẹnu ẹ̀ ká gbọ́. Nínú ìwà yín tá a fẹ́ kọ́lọ́hún ó fi ṣe gbígbàdúrà fún yín. Ó ní pé ẹni a fẹ́ mú yín kúrò nínú òṣì. A fẹ́ mú yín kúrò nínú ìṣẹ́. Ó túmọ̀ sí pé selfishness ò dá yín láàmú ìmọ̀tara ẹni ò dá yín láàmú. Bí bẹ́ẹ̀ bá kọ́ dédé tọ́lọ̀ ń fi yín sí ẹ tó kẹ́ ẹ máa sọ pé bámúbámú mo yó èmi ọ̀mọ̀ pé bí ń pọn mẹ́rin kọ̀ọ̀kan. Irú ìlú bẹ́ẹ̀ ọmọ ti ọ̀dọ̀ yín jáde ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ń tẹ́ ẹ sọ fún gbogbo wa ni pé tó bá dáa fún ìwà tó dáa ni kó dáa fún èkejì náà. Ọlọ́run kó wo ìwà náà kó wo ìṣesí náà. Ẹ tó wá fi kinní kan kún ẹni gbogbo ẹ̀yin tẹ́ wà ń bì bá a bá ṣe ń tá a fẹ́ ṣe yìí náà. Àgbà bí ikú ò lọ́wọ́ yín àní lé yín kú ń bì yá lé yín sàṣàdìdì ń bì. Ẹ̀yin náà lẹ́ padà sáàyè yín ẹ fowó kọ́ lẹ̀. Ọlọ́run dáhùn èèyàn wọn orí ọ̀rọ̀ ìgbọ́yé o. Olúwa bá wa fún ẹ ní sùúrù. Àwọn ẹni kọ́ náà wọ́n fún ní sùúrù torí pé tó bá já sí wípé ẹni míì ẹ tó dédé kọ́lọ̀ ń ṣe ẹ tó kẹ́ sọ pé ẹ kó wo ara wọn tí ò tó yín tó pé ẹ kó sójà jáde kí wọ́n ba bẹ̀jẹ́. Wàláhì wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń bò mí. Àmọ́ gẹ́gẹ́ bí n tọ́lọ̀ ní ká máa bá lára yín.
àbúrò mi kan gbà tó wo sí ìyẹn ó wà l'Amẹ́ríkà ó wá ní à ṣé báwọn ọlọ́pàá ń bẹ orí tí wọ́n mú kíní mọ́ ní à mo ní bàbá dáadáa làwọn ọlọ́pàá yẹn tẹ̀lé that is the reason why ni wọn ò fi lè give order ẹ̀bàjẹ́ ọba tó ní kẹ́ ní ẹ̀ ní àtúnṣe Olúwa kó fi àtúnṣe náà kó fi ṣe gbígbàdúrà fún yín Ọlọ́run ti fi ń sọ gangan kógun ọ̀sán máa dáa wàláhì ń dáa àmọ́ nǹkan ò ní dáadáa káyé ọmọ wa ọ̀nà bó làwọn ó ṣe fi ẹnu àbùkù kankan náà ẹ̀ sí ń bẹ̀ bàbá níjọ́ tí wọ́n kò wá sí mọ̀lúdì kan ní LAUTECH láìpẹ́ yìí akùkù ti ṣàlàyé a sì ní yàlàyé ṣe fún gbogbo ayé pé alátúnṣe ni bàbá yìí o onílù ò ní fẹ́ kó tú ló mú kẹ́ mọ́ ná owó ara yín owó àpò ara yín tẹ̀ fi ń tún ọ̀nà ṣe ẹni ó bá lè ṣerú yín ṣe ni onílébù yẹn ní nǹkan tí ò mọ nǹkan tó kéré nínú tó kéré tọ́lọ̀ ní kẹ́ ẹni tí ń bẹ ní abẹ́ concession yín òun náà nílẹ̀ mọ́sálásí torí tí wọ́n bá ń sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ of today ẹ̀yin ni Ògbómọ̀ṣọ́ gangan gangan l'Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ sì wọ́n jókòó Ògbómọ̀ṣọ́ ẹ̀tún wá ń wo ọmọ tálíkà ẹ̀ ń wò wọ́n tanútanú ẹ̀ ń wò wọ́n tìkẹ́tìkẹ́ Olúwa ò ní fi ìyà jẹ yín náà láíláí kò sì ní faburú rántí yín wọ́n dá tó tóbi rẹ̀ wọ́lá ògo rẹ̀ àdúrà tí wọ́n ní kí n ṣe náà nù kò sì ní jù bá náà lọ àmọ́ tí mo fẹ́ kí gbogbo ó ṣe ẹ̀rí kí mo sọ pé ìwà ẹni náà ni àdúrà ẹni Suratu Duha ni mo fẹ́ kí gbogbo ọjọ́ panupọ̀ tó o bá ti ké ìwọ́nu Ọlọ́run tó o bá mọ̀ bàbá ìyẹn àwọn bàbá tí wọ́n máa ń rán Al-Qur'ani níṣẹ́ ni wọ́n sì sọ tí wọ́n bá fẹ́ kúsìmá sí ìta min Al-Qur'ani lima sí ìta mú ń tọ́ bá wù ọ́ nínú Al-Qur'ani fún ń tọ́ bá wù ọ́ Olúwa bí ọ gbogbo tí ń dà wá láàmú bá wa fòpin sí i bíjọba ní bá dà wá láàmú ìjọba yóò tí bá máa dà wá láàmú agbára kan ní dà wá láàmú àwọn èèyàn kan ní dà wá láàmú Olúwa mọ tóun ó ṣe pẹ̀lú wọn o àwa ò ní í ṣépè torí pa hàn wá hàn àṣẹ ni àmọ́ kọ́ lọ́wọ́ wọlé àti bẹnu Suratu Duha náà bàbá ọlọ́mọdé wádùn ní ti. gbogbo ẹja àjọké bisimilahi rahmani rahim wọ́dù wa wọlé ìsàsẹ́jà máa wà ní àbá òkú ọmọ kọ́lá wọlé àbájá sáré wọlé àmìlẹ́kùnlá wọlé sọ́fà yìí sí kárọ̀ kú bàbá kọ́lọ̀ alámìlẹ́kì kẹ́yẹ́ sí máa fọ́ àwọn wọ́n jẹ́ kàtọ́ láńdà wáyà wọ́n jẹ́ kàtọ́ láńdà wáyà wọ́n máa ní ẹtí máa fẹ́ra kẹfà wọ́n máa sáré àbálá tẹ̀lé wọ́n máa délé mọ́tò ọ̀dọ́ ìmọ̀bí tó wọ́n parí ọ̀rọ̀ rẹ̀ sí ẹni wọ́n bá ti kú lè fẹ́ láàmọ́ pé lápẹ́já ibi ọ̀parí rẹ̀ sí Olúwa bíọ́ afàánù rẹ̀ àfi bíọ́ dákun bá wa f'Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ mọ́wájọ́ sẹ́yìn wa yóò sojú gbogbo wa yìí náà mọ́jẹ kaburú kankan mọ́jẹ ọwọ́lé tó ẹnìkọ̀ọ̀kan àwọn èèyàn ń lu ìlú kọ́bàjẹ́ kówó gbogbo ìlú kówó tọ́ta ń lù Olúwa àwọn náà ni ó jẹ́ ká burú wọn lù fún àwọn náà ni kún jó àwọn náà ni kún wó Ọlọ́run mọ́ wo yín o mọ́ wo jọba fún yín mọ́ wo gbogbo àwọn bàbá wa yìí bàbá ìmáàmù àsìkò máa ń ṣe déédéé àwọn nǹkan kọ̀ọ̀kan afọlọ́ Ọlọ́run bẹ lọ́hùn àfijọ́ kò sẹ́ra fi bẹ́ẹ̀ Olúwa bá ránṣẹ́ ìfàyàbalẹ̀ sẹ́yìn náà bí bá ránṣẹ́ sẹ́yìn bàbá pàpọ̀ yìí bàbá wa Khalifa bàbá wa Balógun bàbá wa Sheikh Abdul Latif tí wọ́n jẹ́ chairman OMC Ògbómọ̀ṣọ́ Muslim Community tí wọ́n jẹ́ ti zone àwọn ni zonal leader bẹ́ẹ̀ náà ni bàbá wa Janesi bàbá wa Selika bàbá wa Nítàpá Sheikh wa Tìámí gbogbo àwọn bàbá nàkọ́mí ò lẹ́ ń wòye sà Olúwa títí tóbi rẹ̀ fi gbì ọ́ àfọlá àṣẹ tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú bí wọ́n jókòó sí àfibẹ́ lọ́hùn Olúwa ránṣẹ́ ìfàyàbalẹ̀ sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tọ́pa wa láyà Ọlọ́run dákun ṣàánú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. Àìjà ilẹ̀ àwọn ọmọ wa lè wọ́n lọ. Kasi alhamdulillah. 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 Alhamdulillah
alhamdulillahi rabbil alamin. Àbá ọba dúpẹ́ fún Ọlọ́run. Báwa ṣe mú kíní bàbàrà lẹ́mìí wa. Báwa ṣe mú kíní bàbàrà lẹ́mìí wa bó ṣe gbóná tó nínú ẹ̀mí wa. Bàbá tó wá mú fúyẹ́ lẹ́mìí wa. Bàbá wa tó wá gbé fúyẹ́ lẹ́mìí wa. A dúpẹ́. Eléyìí ti júwe fún wa bí bàbá wa kábíyèsí ó ṣe tó nínú àwọn ọba nílẹ̀ Yorùbá. Eléyìí ti júwe fún wa bí bàbá wa kábíyèsí ó ṣe tó nínú àwọn ọba nílẹ̀ Yorùbá ni. Ẹni tí challenge rẹ̀ bá pọ̀. Ẹni tí challenge rẹ̀ bá pọ̀. Òun náà ni gíga rẹ̀ máa ń tóbi. Òun náà ni ọlá rẹ̀ máa ń gbòòrò. Òun lọ́lá rẹ̀ máa ń gbòòrò. Dédé irú eléyìí báyìí. Dédé irú eléyìí báyìí. Tí a rí lára bàbá. Tá a rí lára bàbá. Bẹ́ẹ̀ náà Ànábì Sùlẹ́mánà ṣe ṣe. Bẹ́ẹ̀ náà ni Ànábì Sùlẹ́mánà ṣe ṣe. Torí Kùránì sọ fún aláyè kan. Kùránì sọ fún aláyè kan. A fún Dáúdà àti Sùlẹ́mánà, a fún wọn nímọ̀. Ó wá ní bísímìláì la fi mọ̀ wọ́n. Bísímìláì la fi mọ̀ wọ́n. Ìso mọ̀lẹ́bí pọ̀. Ìso mọ̀lẹ́bí pọ̀. Ànlàràmánì bẹ̀. Sùlẹ́mánà so ẹbí pọ̀ mọ́ ẹyẹ. Sùlẹ́mánà so ẹbí pọ̀ mẹ́yẹ. Ó so ẹbí pọ̀ mọ́ àlùjànnú. Ó so ẹbí pọ̀ mọ́ àlùjànnú. Wọ́n wá ní ń fò. Wọ́n wá ní ń fò. Kò sí níyẹ̀ tí ó fi fò. Kò sí níyẹ̀ tí ó fi fò. Ṣùgbọ́n àwọn tó dẹbí pọ̀ mọ́. Àmọ́ àwọn tó dẹbí pọ̀ mọ́. Déédéé tí wọ́n ní lágbára làwọn fi ń kún. Déédéé táwọn ní lágbára wọ́n fi ń kún. Ẹyẹ tí kódà ń sọ pé àwọn fi ń ṣe fáàrí pé òun máa ń gbọ́ ọ̀rọ̀ tí ẹyẹ ń sọ. ń sọ pé òun fi ń ṣe fáàrí pé òun gbọ́ ẹyẹ tẹ́. Sùlẹ́mánà sọ pé òun ṣe fáàrí òun ṣe fáàrí. Sùlẹ́mánà ń sọ pé òun ṣe fáàrí pé òun gbọ́ tẹ́yẹ ń sọ. Báwo ló ṣe gbọ́? Báwo ló ṣe gbọ́? Mọ̀lẹ́bí tó sopọ̀ mọ́ ẹyẹ lójú ọmọ gbọ́rọ̀ yẹn. Mọ̀lẹ́bí tó sopọ̀ mẹ́yẹ lójú ọmọ gbọ́rọ̀ yẹn. Bàbá wa so ẹbí pọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wa. Bàbá wa so ẹbí pọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wa. Dandan kí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ìkún lọ́wọ́. Dandan ni kí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ìkún lọ́wọ́. Látara oríṣiríṣi aláàfáà. Látara oríṣiríṣi àwọn àlùfáà. Látara oríṣiríṣi èèyàn. Látara oríṣiríṣi àwọn èèyàn. Lọ́kùnrin lóbìnrin. Lọ́kùnrin lóbìnrin. Tí wọ́n fẹ́ dáadáa fún ìlú. Tí wọ́n fẹ́ dáadáa fún ìlú yìí. Látara ìmọ̀lẹ́bí tí wọ́n so pọ̀ pẹ̀lú. Látara mọ̀lẹ́bí tí wọ́n so papọ̀ pẹ̀lú wọn. Wọn ò dá kìrìsìtẹ́nì lọ́tọ̀. Wọn ò dá kìrìsìtẹ́nì lọ́tọ̀. Wọ́n sọ pé mùsùlùmí ọ̀tọ̀. Wọ́n sọ pé mùsùlùmí ọ̀tọ̀. Àbóníṣẹ̀sí ọ̀tọ̀. Àbóníṣẹ̀sí ọ̀tọ̀. Gbogbo apáta ni wọ́n kó mára. Gbogbo apáta ni wọ́n kó mára. Ṣùgbọ́n màá fẹ́ kí bàbá lọ mọ àkàkà lónìí. Àwọn fẹ́ kí bàbá lọ mọ kankan lónìí yìí. Ọlọ́run ti gbàdúrà wọn. Ọlọ́run ti gbàdúrà yín. Ọ̀tá tí ń dà wọ́n láàmú lónìí. Ọ̀tá tí ń dà yín láàmú lónìí. Nínú gbígbàdúrà tí mi rí pẹ̀lú wọn o. Nínú gbígbàdúrà táwọn rí pẹ̀lú yín. Ṣé bá tún ní kí n sọ báyìí? Táwọn bá tún ní kí n sọ báyìí. Ọ̀tá ó tún pọ̀ sí. Ọ̀tá ó tún pọ̀ sí. Ṣùgbọ́n àfẹ́lẹ́ ń pamọ́. Àfẹ́lẹ́ ń pamọ́. Ànábì Sùlẹ́mánà. Ànábì Sùlẹ́mánà. Àwọn ọ̀tá rẹ̀. Àwọn ọ̀tá rẹ̀. Wọ́n tẹ̀lé. Wọ́n tẹ̀lé. Débi pé wọ́n gba ìjà Ànábì lọ́wọ́ rẹ̀ fọ́dún kan. Débi pé wọ́n gba ìjà Ànábì lọ́wọ́ rẹ̀ fọ́dún kan. Ìgbà tó yá Ọlọ́run tó dá padà. Ìgbà tó yá Ọlọ́run tó dá padà. Lẹ́yìn ọdún kan yẹn. Lẹ́yìn ọdún kan yẹn. Ó wá gbalẹ̀ ju gbogbo tí ń jẹ ọba lọ láyé. Ó gbalẹ̀ ju gbogbo tí ń jẹ ọba lọ láyé. Kódà kò fẹ́ sí ọba tó lo ọlá rẹ̀. Kò fẹ́ sí ọba tó lo ọlá rẹ̀. Ntẹ́mi rí tó dá mi lójú tí mo gbọ́. Ìtàwọn rí tó dá wọn lójú táwọn gbọ́ nílẹ̀ Haúsá. Ní ọ̀rọ̀ tí ò tí ì jìnnà lọ́dún díẹ̀. Lọ́rọ̀ tí ò tí ì jìnnà lọ́dún díẹ̀. Nílùú kan ní Bauchi. Nílùú kan Bauchi. Wọ́n sọ nù rédíò wọn kalẹ̀ sọ ọ̀rọ̀ yẹn kì í ṣe pé bóyá ọ̀rọ̀ tó pamọ́. Wọ́n kalẹ̀ sọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ tó pamọ́. Ilẹ̀ kan. Ilẹ̀ kan. Tí ò ju bí plọ́ọ̀tì lọ. Ilé ò wá ṣe kọ́ bẹ́ẹ̀. Ilé ò ṣe kọ́ bẹ́ẹ̀. Tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ foundation. Tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ foundation. Láàrin ìgboro ìlú. Láàrin ìgboro ìlú. Tí bíríkìlà bá ti dé. Ìgbájú lọ́tún lósì. Ìgbájú lọ́tún lósì. Ìtí ń fún wọn gbájú wọn ò rí. Ìtí ń fún wọn gbájú wọn ò rí. Kò wá sírú ẹnjìníà tí wọn ò gbé débẹ̀. Kò sírú ẹnjìníà tí wọn ò gbé débẹ̀. Wọn ò ríṣẹ́ ṣe ń bẹ̀. Wọn ò ríṣẹ́ ṣe ń bẹ̀. Wọ́n wá pe àwọn aláàfáà àtọ̀ oríṣiríṣi èèyàn tí wọ́n mọ̀ nípa nǹkan tó pamọ́. Wọ́n pe àwọn aláàfáà àtàwọn oríṣiríṣi èèyàn tí wọ́n mọ̀ nípa nǹkan tó pamọ́. Kí ni ń ṣẹlẹ̀ láàrin? Wọ́n padà discover pé àlùjànnú kan ni wọ́n dè mọ́lẹ̀ síbẹ̀. Wọ́n padà discover pé àlùjànnú kan wọ́n dè mọ́lẹ̀ síbẹ̀. Àlùjànnú náà wọ́n sọ fún àwọn tó rí communicate pẹ̀lú rẹ̀. Àlùjànnú náà sọ fún wọn wípé ó ní lásìkò Ànábì Sùlẹ́mánà. Lásìkò Ànábì Sùlẹ́mánà. Àwọn ń bẹ nínú àwọn tó bá Sùlẹ́mánà ṣọ̀tẹ̀. Àwọn ń bẹ nínú àwọn tó bá Sùlẹ́mánà lògbà. Tó bá ṣọ̀tẹ̀. Ó ní ibi tó ní kó wá dé òun mọ́ni. Ó ní ibi tó wá dé òun mọ́ni. Láti gbà náà. Ìsìn lòun fi wà ń bẹ̀. Òun ọ̀wá lónìí ẹ̀ka tó òun. Òun wà lẹ́nu kankan tó òun. Ẹ̀wọ̀n gbàdí Sùlẹ́mánà ti kú. Ẹ̀wọ̀n gbàdí Sùlẹ́mánà ti kú. Gbogbo àwọn ọ̀tá bàbá pátá. Gbogbo àwọn ọ̀tá bàbá pátá. Èyí tí Ọlọ́run bá ti dè mọ́lẹ̀ látòní. Èyí tí Ọlọ́run bá ti dè mọ́lẹ̀ látòní. Káyọ̀ fi parẹ́ kò ní bọ́ bẹ́ẹ̀. My name is Aki Anabi. I'm a video director and TV producer.